èmi ní gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ju ọmọ èjì tí kù lọ nítorí pé ọmọ èjì tí kù ẹ̀ wá bá a níbí náà. aṣọ ẹwà òòrùn wa àti aṣọ ẹwà òòrùn ẹ má jí gbé aṣọ ẹwà òòrùn wa ẹwà òòrùn wa adé ilé wà lórí bàbá ilé wà lẹ́sẹ̀ wò aṣọ ẹwà òòrùn wa. ayélujára tí ọdún egúngún bá dé orin tuntun làwa ò máa kọ eégún la fi ń ṣọdún egúngún kò sí ohun tọkùnrin kì í dà tó bá dọdún egúngún á dọkùnrin á dòbìnrin á tún padà bá a dẹ̀ gbogbo a ò ní wáyé bí a má lè gba àwọn ọmọ ìyá kúdà láwọn gbọdọ̀ dà àtúnraṣọ ẹ wá wòran wa o àràṣọ ilé wá wòran wa adé ilé wà lórí o bàtà ilé wà lẹ́sẹ̀ o àràṣọ ilé wá wòran ayé ilé àràṣọ ẹ wá wòran wa o ẹ wá wòran àràṣọ ilé wá wòran tọkùnrin tóbi. lónìí mo fẹ́ kó mú àjọ bàbá rẹ o tó bá ti gbé bàbá òun ló fẹ́ wù lónìí mo fẹ́ kó mú àjọ bàbá rẹ. ẹbí gbé ọmọ kú lọ́dọ̀ ògùnkú ayọ́bà wà ó dé ẹbí gbé ọmọ bàbá lọ́kùnrin tì í báyìí lọ́kọ̀ sẹ́yà dùn nígbàlẹ̀ ẹbí gbé èmi náà níjọ́ ẹni abẹ̀lẹ̀ rẹ̀ tẹ́kọ̀ bàbá lẹ́nu wẹ̀ bí ìlàsà. èmi ògbógbó ibà ọmọdé pẹ̀lú ògbógbó mo ní èrè sí ní ẹgbẹ́ mi kò sọ́kọ̀ ọba pé ọba arúgbà láàgbẹ́sí ìwé rẹ̀. àwọn ọlọ́kọ̀ọ́yá táwọn lè sí lè ya àwọn ọlọ́kì ṣọ̀gùn táwọn lè kí ṣe oṣù àwọn ọlọ́kọ̀ọ́yá lè lẹ́yìn gbogbo olúwe owó tó wájú owó tó lẹ́yìn ìkókó àbúrọ̀mọ̀yé ẹgbẹ́rin tẹ̀tẹ̀ oṣù jẹ́nu ẹni kúkú níjẹ̀tẹ̀ yìí lọ́dún tuntun ògbógbó ẹ̀yẹ́ bàbá rẹ̀ jù kìsìlọ́kọ̀ ọ̀tẹ̀mù máa gbọ̀ nílẹ̀ máa gbọ̀ nílẹ̀ ọ̀pọ̀ àgbọ̀lẹ̀ wẹ́ẹ̀tì tẹ́gbẹ̀ ìjọ ìgbọ́dọ̀ lọ́bì. ẹ̀sùn pẹ̀lú àbẹ̀lú ẹ̀fọ́ jẹ́jọba òwúrọ̀ nìyẹn mọ́lẹ́ òwe. Mọ̀lẹ́ni tó jẹ. Má jẹ́ kí ta gbogbo, má jẹ́ kí tẹ̀sẹ̀ ó yẹ gẹ̀rẹ̀. Ògúndé yìí o, ògúndé yìí ọba tó ògúndé yìí tù. Kábíyèsí ọba bàbá ọba. Kò fọ́kọ́ o, kò nítorí àyíbàjẹ́ àwọn aláwo ni. Adé máa gbọ́ ẹ̀lò mi bí kí láta. Ó ti bá ti délé máa pè é. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ni wúrà tèmi. Ó mọ̀ pé wọ́n ní ìkọ̀kọ́lù ládùúlẹ̀ ẹ̀kẹ́ gbogbo wa ló lóyin lẹ́nu. Sórí òògùn jàjà bí ẹlẹ́kùn Ṣàngó. Ó gbọ́ ẹnu mi dáadáa. Ó kàn jẹ́ mi lọ́sẹ̀ tó lè dá mi bá ni. Ó dá mi lójúmọ̀ mọ̀ fún mi. Ó kẹjẹ lọ, are you listening to me? Ó yà wọ́n bá máa gbọ́ ẹnu mi ní ti yà. Listen to me as I was saying. Before charity begins at home. Before charity begins at home. Before charity begins at home. Iná láti kẹsàn-án òde. Ọmọdé tó yà lọ́wọ́ kì í rìn àjò. Ọlọ́run wájú ò
láyé láyé lọ́la mọ́sálálá ní wàsálà. àdúrà tó ti wà ní ìwéwé o. ó dáná ló bá dé ebi gbọ́ ọmọ kúlódò. fún ẹlẹ́fọ̀ gbàdí máa rántí. jẹ́ fún ẹlẹ́fọ̀ gbàdí máa gbà. nítorí wípé kò ní wá mọ nìkan bàbá rẹ̀ ni. ìyàwó kí wọ́n gbó kò ní wá mọ nìkan bàbá rẹ̀ ni. ìyàwó ọ̀dọ̀ kí wọ́n dọ̀ kò ní wá mọ nìkan bàbá rẹ̀ ni. ìyàwó ọ̀dọ̀ kò ní wọ́n mọ nìkan bàbá rẹ̀ ni. Èrè máa pọ̀ rẹpẹtẹ, èrè máa pọ̀ débi wípé ìfẹ́ máa pọ̀ dáadáa. Èrè máa pọ̀ débi wípé ìfẹ́ máa pọ̀ dáadáa. Ọjọ́ tàbá náà kú làwọn pín. Àṣẹ wa bá mi rẹ̀ kú dá òòrà mi. Ẹkùn ìṣẹ̀lú. Oṣó ti bẹ̀rẹ̀ ìbà. Àjẹ́ ti bẹ̀rẹ̀ ìbà. Dábọ̀ ológun ti bẹ̀rẹ̀ ìmọ̀ ọlọ́ọ̀yà júbẹ̀ igi tó máa ń gbéra oṣó. Èébì gbọ́mọ ríbà kíbà mi tó máa ṣe ìbàlọ́wọ́ Adégòkè ti jáde. Kábíyèsí ọba bàbá ọba ní í ṣe. Jẹ́jẹ́ sí gbólóhùn mi.
ọba ọlárẹ̀wájú ilé mo bá dé ọmọ àyìnà ògún àwò orúkọ mi rèé o bó jọba bó jẹ́ ẹ̀kọ́ bó jẹ́ àfà bó jẹ́ pásítọ̀ tó bá lè ṣẹ̀ṣẹ̀ omi tó àwọn ńlá kò sí ọba tó fi kùránì jọba fún Láwórì kò sí ọba tó fi bẹ́ẹ̀lì jọba fún Láwórì tó bá lè ṣẹ̀ṣẹ̀ omi tó ààrẹ là omi tó ààrẹ là so ìṣẹ̀ṣe èmi nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ju ọmọ èjìdínkù lọ nítorí pé ọmọ èjìdínkù ẹ̀ wá bá àlìbílà ìṣẹ̀ṣe náà fi gbogbo wa sí so màá sọ gbogbo ẹjọ́ ẹ tẹ̀lé ìṣẹ̀ṣe ọlọ́run àpẹẹrẹ gbogbo wa o. Ìyá rẹ̀ ló lò, ìyá ló yá wá.